gbogbo bí tíjà bá ti ń ṣẹlẹ̀ kẹ́ parí ìjà lọ́dà o. Ẹ má jẹ́ adíjà alẹ̀ tí ó máa dákún ìjà tí bá ń bẹ nínú ìlú kan o. Ẹ má jẹ́ adákún wàhálà àwọn èèyàn o. Ẹ má di ẹrù kún ìṣòro táwọn èèyàn ti ní o. Eléyìí ni nǹkan táwa dìde nítorí ẹ̀ pé bó làlàáfíà ó ṣèjọba. Mo fi ọba tó ní mí búra, àlàáfíà ọba ti jọba nílùú Ògbómọ̀ṣọ́ tipẹ́ o. Àwọn external forces ni wọn ò jẹ́ kárí ọ̀rọ̀ yẹn yanjú. External forces, Yorùbá ní olówó ò ní jòrò gan kí wọ́n fà ó jẹ́ agùnmátẹ̀, ẹnìkan ló gbọ́dọ̀ tẹ̀fẹ́ nìkan. Mo gbọ́ lẹ́nu ọ̀kan nínú àwọn èèyàn mi nínú ìtàhàj. Ó ní bàbá tó bí òun sọ fóun pé ibi tẹ́ ẹ bá ti rí ìjà tí nǹkan mẹ́rin bá ti ń ṣẹlẹ̀ ńbẹ̀, ẹ má pẹ́ parí ìjà o, ẹ lè rí ìjà ń parí. Àkọ́kọ́, ẹ fẹ́ parí ìjà, kò sẹ́ni tó fẹ́ sọ òdodo tí ń ṣẹlẹ̀ gangan. Ìkejì, ẹni tó ṣẹ̀ ò rẹ́dì láti tọrọ àforíjìn. Ìkẹta, ẹni tí wọ́n ṣẹ̀ ò rẹ́dì láti foríjìn. Ìkẹrin, àwọn tí ń fẹ́ forí wọn fàgbọ́n táwọn ń lò wọ́n fún politics agenda tiwọn, wọn jẹ́ kíjà yẹn ọ̀rọ̀, èyàn ò lè rí jà yẹn parí o. Bó ṣe wù wá kíjà yẹn parí tó, àwọn external forces ò jẹ́ kíjà yìí parí. Ìgbà tí ìtàhàdì ti wá lákọ̀ọ́kọ́ ni wọ́n ti kó bò wá, èmi máa ń challenge wọn. Níjọ́ tí ẹ ti bẹ̀rẹ̀ gbogbo wàhálà yìí, ẹ dárúkọ ìlú kan péré tí wàhálà ń ṣẹlẹ̀ níbẹ̀ yàtọ̀ fún jọyín o, tí wàhálà ń ṣẹlẹ̀ níbẹ̀ tẹ́ ẹ̀dẹ̀ débẹ̀ tẹ́ ẹ̀dẹ̀ ríjà ń parí. Wàláhì kò tí ì sí. Ní tìtorí pé wọ́n wọ̀ ní orientation ti yín, ogun wàhálà, ẹ bú anybody, ẹ yẹ̀yẹ́ anybody, ẹ bully anybody ní orientation ti yín. Mo dúpẹ́ pé ẹni tó sọ mí dá lágbára nínú kẹ́ ẹ máa bully kọ́mọ̀ràn, ọ̀gá gbogbo ẹni tí bully èèyàn ló sọ mí dá lágbára. Ọ̀nà wo ló gbà sọ mí dá lágbára? Nígbò bully mi, mo wá develop skin tí ó lè ràn mí mọ́. Nítorí kálàáfíà ó lè jọba nílẹ̀ Yorùbá, ẹ máa dúró orúkọ tí a ń fẹ́ mi nìkan tán ni. Kò ní ìtumọ̀ ni. Àgbà mùnáfìkì, kí ni mo ṣe tí mo fi di mùnáfìkì? Nítorí pé mo ní ẹ má ba ẹlẹ́sìn mi, ẹ má bu ẹlẹ́sìn mi mọ́. 2022 mo ṣe wáàsí oríṣi méjì lórí pé tẹ́ ẹ bá continue láti máa bú àwọn ẹlẹ́sìn mi, ẹ̀yin àfáà kéékèèké ní Islam yìí, ìtí Kùránì ní ó ṣẹlẹ̀ ó padà ṣẹlẹ̀ o. Mo wí ní 2022. 2023 mo ṣe wáàsí mẹ́ta lórí the same thing. Pé ẹ má bú ẹ̀sìn ẹlẹ́sìn mọ́. Kùránì sọ pé tẹ́ ẹ bá ń bú wọn, wọ́n ń bọ̀ wá yẹ̀yẹ́ Ọlọ́run yín. Nígbà òdì 2024 mo ṣe kan ní January. Àtìgbà yẹn ni mo ti ń wòran kí wàhálà yẹn tó wá dé kán tó máa wá drag Islam. Di drag Islam yẹn ni a fi wá ní àmọ́bi tó fẹ́ dúró sí. Charger ń bèèlì ló fún mi ní táìtù Sọ̀bẹ́sẹ̀lú. Sọ̀bẹ́sẹ̀lú ní àgbà mùnáfìkì. Kí ni ń jẹ́ mùnáfìkì? Ibi àlàáfíà bá wà lèèyàn tí rẹ́sìn ṣe. Ẹ mọ̀ túmọ̀ tí ń jẹ́ nífàkù ni. Ẹ pè mí bẹ́ẹ̀ kò sí problem, ẹ lọ tẹ̀wé ẹ máa káàkiri, kò ní mí nìkan kan sí mi. Mo dúró lórí pé àlàáfíà ó jọba nílẹ̀ Yorùbá. Ìgbà tá a kọ́kọ́ wọ̀lú Ògbómọ̀ṣọ́, bàbá wa Oba Ghandi, Ọlọ́run kó ṣe dáadáa fún wa. Àmín. Bàbá mọ̀ ọ̀rọ̀ fún wa. Bàbá mọ̀ ọ̀rọ̀ fún wa nígbà tá a kọ́kọ́ wà. Ó dàbí ìgbà tí ọmọ kékeré, ọmọ iṣẹ́ tí ń kọ́ṣẹ́ lọ́wọ́ tó ṣe ọ̀gá ẹ̀. Tẹ́ ẹ bá fẹ́ kíjà yẹn ó parí kíákíá. Ọmọ sẹ́yìn lẹ́ẹ̀mọ́ blame, ọmọ sẹ́yìn lẹ́ẹ̀mọ́ bú. Bẹ́ẹ̀ ṣe ń bú ọmọ sẹ́yìn, inú ọ̀gá rẹ̀ ọmọ rọ̀. Inú ọ̀gá rẹ̀ ọmọ rọ̀. Ọ̀gá ò wá padà gbà yí pé ẹ̀jẹ̀ á parí ẹ̀. Ìyẹn ni orientation bẹ́yàn ṣe parí ìjà. Bọ́kọ àtìyàwó bá ń bára wọn jà, ẹni tẹ́ ẹ mọ̀ pé agbára ń bẹ lọ́wọ́ ẹ̀nú àwọn méjèèjì. Ẹnì kejì tí ó jẹ́ pé òun ló máa sọ́fà fìtínà yẹn òun lẹ́ẹ̀mọ́ bú. Bẹ́ẹ̀ bá ti ń bú, inú alágbára ó máa rọ̀. Alágbára ó padà gbà yí pé ẹ parí ẹ̀. Níwọ̀n ìgbà tó náà bá bẹ̀rẹ̀ bú padà o. Ìyẹn ni system tí mo lò l'Amẹ́ríkà ń jọ sí.
tọ́rọ̀ yẹn dẹ̀ ti rọ̀ kí n tó dé Nàìjíríà bẹ̀tà àwọn oníkankankankan fìtínẹ́ẹ̀sì yìí wọ́n ti ọwọ́ bọ̀ ọfẹ́ wọlé mọ́mú ńlẹ̀ ni ọfẹ́ sọ lè mọ́mú di nǹkan míì ni ọfẹ́ ṣe kínní kan ni ó ti gbowó ni àbálọ àbábọ̀ gbogbo effort wà nígbà yẹn láì gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnìkan wọ́n useless ẹ̀ wọ́n waste ẹ̀ wọ́n useless ẹ̀ wọ́n waste ẹ̀ yányán àtìgbà yẹn ní Ittihad Yorùbá Land Council for Islamic Preacher náà ti sọ fún mi pé ẹ yọwọ́ bí ọ̀rọ̀ yìí àwọn ò lọ́wọ́ sí mọ́ bẹ́ẹ̀ táwọn èèyàn yìí ò mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣebẹ́ nìkan ló gbéra tó lọ bá bàbá wa Mudiru Markaz nílùú Ìjẹ̀bú Òde pé mo ṣetán kíjà ó parí ẹ wá s'Ògbómọ̀ṣọ́ ẹ wá bá wa parí ẹ dákun mo ní fídíò yẹn torí wọ́n rìkọ́ọ̀dù ẹ dákun ẹ wá s'Ògbómọ̀ṣọ́ mi sí ń bẹ̀ ń jọ yẹn ni mi bá sọ fẹ́rú Ọlọ́run náà pé só sì lè control àwọn ẹlẹ́nu fàyàfàyàfàyà yìí ẹni tí ó bá parí ìjà yìí bí ọ̀rọ̀ yìí bá dé yìí ó ń tọ̀ wọ́n yóò bu ọdí ẹ̀ lójú ẹni Ọlọ́run gbé nǹkan lé lọ́wọ́ o ó gbà bẹ́ẹ̀ àwọn èèyàn yóò máa sọ fún ẹ pé tó bá ṣe kinní kan fún ọ àwa náà ní nǹkan tá a ṣe ilẹ̀ Yorùbá inú àlàáfíà làwà kan tó gbé irú orientation wàhálà yìí dé kó mọ̀ sípa lè parí ìjà in a peaceful way ẹni tó bá ti lè dúró níwájú ọba níwájú ìjòyè tó lè bu òun lólùbẹ̀rù Ọlọ́run lọ́dọ̀ tiwọn tí ò dẹ̀ sí nínú ìlànà tí Islam fi lélẹ̀ fún wa. bàbá Mudiru Markaz kò àfihàn ọlọ́ kò sí nǹkan tó pa mí láṣẹ tí máa wẹ̀yìn lórí ẹ̀ torí mo mọ̀ pé wọ́n jẹ́ pa mí láṣẹ lórí aburú ẹni rẹ ni bàbá inú àfáà tó lóko tí mo mọ̀ yìí pé ẹ lè bá rẹ́kọ̀dù olùyàn jìbìtì ó lọ òde àfáà ó kówó wọn ó ṣe kinní kan bàbá Mudiru respect ara wọn gan ló jẹ́ káwa náà gbà pé ọ̀gá gbogbo wa ni ọ̀gá gbogbo àwa àfáà àwọn ni wọ́n sọ fún mi pé sheik ẹ máa wà nínú àwọn tó máa lo Ògbómọ̀ṣọ́ torí ẹ̀yin ti lọ bẹ̀ tẹ́lẹ̀ ẹ mọ ibi tẹ́ ẹ bá ṣẹ́ dé rọ́bìtà fẹ́ dá sọ̀rọ̀ ìyá sì fẹ́ kọ̀rọ̀ yọ parí ẹ wá lọ ńlá fi gbéra tá a wá s'Ògbómọ̀ṣọ́ mo ti rí ìbéèrè táwọn èèyàn béèrè tó pọ̀ àmọ́ bí ìbéèrè yẹn ṣe pọ̀ tó méje ní kókó nínú gbogbo ìbéèrè yẹn repetition ni majority ẹ̀ ńlá fi wá s'Ògbómọ̀ṣọ́ kálàáfíà ó lè jọba ní ṣe bí awọ ibì kan nínú àwọn ìrìn àjò yẹn ọ̀kan nínú àwọn ọmọ tó tẹ̀lé mi àfáà yìí ni àwọn kan máa fẹ́ lù láì tí bẹ̀rẹ̀ anything kí ló le tó báyìí torí Ọlọ́run kí ló le tó báyìí Islam ò le tó báyìí ìgbà wo ni Islam wá dẹ̀sìn wàhálà fìtínà ọ̀pọ̀ èèyàn náà ń béèrè ìbéèrè nígbà tá a wọ ìlú Ògbómọ̀ṣọ́ a lọ sí ọ̀dọ̀ àwọn League of Imam and Alphas tó rárí pé inú ẹni ọ̀rọ̀ ń dùn ní wọ́n wà gbogbo nǹkan rí kan sọ lórí afẹ́fẹ́ kò sí nǹkan máa dámọ̀ sọ tí ò lè gbẹ̀gbẹ̀ tó bá rẹni tí ò bá sọ̀rọ̀ wọ́n sọ ọ̀rọ̀ tó le lóòótọ́ bẹ̀ tá a lè dí wọn lẹ́nu torí tá a bá dí wọn lẹ́nu àjẹ́ kan fọ̀ mí tinú wọn à ní rọ̀rọ̀ yanjú kò sọ̀rọ̀ tó burú tẹ́dá ọgbọ́rú ẹ̀rí láyé a kú lọ́dọ̀ wọn adé ọ̀dọ̀ ọba náà sọ tí wọn Ọba wa Ghandi wọ́n sọ gbogbo tí ń dùn wọ́n lẹ́mìí kọ́nà bá mi lékún àlàáfíà ara wọn ẹni tí ò bá rẹ́dì láti pé kíjà ó parí kò ní sọ tí ń dùn ara ẹ̀kọ́ tó wà níbi ìparí ìjà nìyẹn bàbá yẹn sọ gbogbo tí ń dùn adọ́dọ̀ imam ti gbọ́ ṣe bí imam ló pè wá pé ká wà náà báwo ni imam ó sì á sọ pé wọ́n fóun ní enough notice adọ́dọ̀ imam sì wà ọmọlúwàbí pẹ̀lú wa wọ́n ṣe dáadáa tó pọ̀ kọ́nọ̀mbà ń san imam lẹ́san dáadáa a máa ti kúrò ń bẹ̀ àwọn afẹnudà nǹkan rú yìí tó jẹ́ wípé kéèsì tí ń bẹ lọ́rùn tí wọ́n gan Ọlọ́run ló mọ yẹ ẹ̀ àwọn náà ni wọ́n mú lọ́ọ̀yà wá wà nù fídíò tí wọ́n mú lọ́ọ̀yà wá fún imam pé lọ́ọ̀yà ni
lọ́yà ni ó gbé ọba lọ kóòtù ẹgbẹ́ wọn ẹgbẹ́ lọ́bẹ̀ àwọn náà ni wọ́n ìsáráàlú Ògbómọ̀ṣọ́ báwọn ṣe ń lo láìfù tí wọ́n nìyẹn ẹni tó bá lórí kò gbọdọ̀ jẹ́ kán fọ́ àgbọn lórí òun olórí máa ń gbórí sani. ìmáàmù mú ẹrú ọlọ́run kan wá tán pè ní Isaac wọ́n ní olórí ẹbí Ayílára àtọ̀dọ̀ àwọn ní onímọ̀gàjí àwọn. Isaac yẹn Alhaji Isaac yẹn ó rojọ́ ó lo 30 minutes lórúkọ gbogbo ẹbí Ayílára nígbà tí wọ́n ti lóhùn ní mọ́gàjí tàwọn ó ti rojọ́ àti dé ọ̀dọ̀ imam rojọ́ tiwọn mọ́gàjí sọ tiẹ̀ ẹni tó jẹ́ aṣojú ẹbí imam tó ṣẹ̀ṣẹ̀ kú ń bẹ̀ àwọn àṣàfà òun náà sọ tiẹ̀ ẹ mọ̀ rántí dáadáa mọ̀ fẹ́ lò tó 2 hours lọ́dọ̀ imam tó ń kálukú sọ tiẹ̀ ilẹ̀ sú a lè rí àwọn ẹbí Ayílára mọ́ ká tó dọ́dọ̀ imam ọ̀dọ̀ Ayílára la kọ́kọ́ fẹ́ dé bẹ́ẹ̀ tí wọ́n láwọn ti túká pé àwọn ò lè ríra àwọn pè mọ́ lálẹ́ ọjọ́ ńlá fi lọ sọ́dọ̀ imam. ara béèrè táwọn èèyàn ń béèrè ni pé kí ló dé tí bàbá ṣúgà wákìlù mùsùlùmí tí wọ́n sọ pé kí imam ọmọ lọ tọrọ àforíjì hábà ẹnìkan ju ẹnìkan lọ ọba kèfèrí ni àwa ò ní gbà ẹni ìdá ń bẹ lọ́wọ́ ẹ̀ sọ̀rọ̀ bá fọwọ́ fa ìdá anábì ò bá àwọn tí wọn kì í ṣe mùsùlùmí tí wọn jẹ́ ọba kò fọwọ́ bá wọn fa ìdá lójú ó mánéjì wọn ni. bàbá wàkílù mùsùlùmí wọ́n fẹ́ràn ìmáàmù débi pé àwọn ẹbí Ayílára mú wàkílù lọ́tà náà ebi torí tí ìmáàmù ni a fi mú mọ̀ tí wọ́n sọ sí wàkílù ni mọ̀ tí àwọn League of Imam tí wọ́n fi bínú sọ sí wàkílù ni pé ẹ̀yin lẹ́ ń gbẹ lẹ́yìn bí wàkílù bá wá sọ̀rọ̀ jáde pé lọ́ọ́ tọrọ àforíjìn kí ló burú ń bẹ kò sí ní tó burú ń bẹ ṣé bí kíjà yọ parí la fẹ́ àbí pé ṣé kíjà yọ ọmọ parí ló wù yín ni ṣé kíjà yọ ọmọ parí ló wù yín ni gbogbo ìgbésẹ̀ tẹ́ ń gbé yìí ìgbésẹ̀ pé kóòtù ni ó yanjú ẹ̀ alágbára ni ó yanjú ẹ̀ kíní kan ni ó yanjú ẹ̀ ìbẹ̀rẹ̀ kóòtù lẹ̀dámọ̀ Ọlọ́run ní mòpin ẹ̀ géèmù agbára game power máa ń lọ lọ́tún ló sì ní ibi tẹnìkan pín sí ni tẹnìkan ti bẹ̀rẹ̀. àwọn kan tún béèrè lára àwọn question mo ti ń dànù àwọn question yẹn o ẹnìyẹn béèrè yìí pé kí ló dé táwọn lọ́ọ̀yà kan jáde tí wọ́n ń wọ̀nù wa wípé tí wọ́n ń threaten wa pé àwọn send ìwé à ń retí ìwé lọ́ọ̀yà wọn àti ìrìdìsìn ó ní ta ló fún wa láńsẹ̀nsì tá a fi wọ̀lú ó ló yẹ ká mọ̀ wípé kéèsì yẹn wà ní kóòtù ṣé lọ́ọ̀yà ò kàwé kóòtù ẹ̀ débi kọ́ mọ̀ wípé kóòtù fàyè lẹ̀ fún reconciliation and arbitration tẹ́ ẹ bá fẹ́ parí ìjà tẹ́ ẹ fẹ́ jà mọ́ inú kóòtù gan ó dùn ní ara nǹkan tá a bá wá nìyẹn àmọ́ ńgbà tó jẹ́ páwọn èèyàn yìí wàhálà fìtínà ọ̀kan nù wọn ló kó fáìlì kéèsì bíi 100 wá Àbújá níjọ́ tá a lọ Àbújá tí mo sọ kéèsì bíi 100 kéèsì kí lèèyàn ń fàyè ẹsẹ̀ tó yẹ pé kìkì kéèsì ni irú àwọn yìí ni wọ́n ń dúró lẹ́yìn tiẹ̀ ẹni wọ́n bá torí ẹ̀ fagbọn kì í dúró jẹ́ o Ọlọ́run ò ní jẹ́ kán torí ìmáàmù wa yìí fagbọn o. àwa kúrò níbẹ̀ máa dáhùn àwọn ìbéèrè tó kù àwa padà sọ́dọ̀ ẹbí Ayílára wọ́n sọ gbogbo tinú wọn mọ́gàjí kì í pé méjì láàrin ẹbí kan náà àwọn tẹ́ ń béèrè pé kí ló dé tá a lọ sọ́dọ̀ fámìlì kejì nígbà tá a kúrò lọ́dọ̀ ẹbí Ayílára a ti kúrò lọ́dọ̀ ìmáàmù lálẹ́ àná wákàtí 12 ló ń bẹ ẹni tó pé ẹ mọ́gàjí Ayílára ti rojọ́ kò sí tí mo lè wí àwọn èèyàn yóò wọ́n nígbà ẹ̀rí ńgbà tí ọba ìdọ̀la èébú àti pè ni wọ́n tó bẹ̀rẹ̀ agbámu náà fi kí agbẹnusọ àwọn ẹlẹ́bọ gbogbo ẹ̀ ló gba ẹnu wọn èmi ọ̀wá rí mo ti challenge wọn kán mú ìjàlú kan tí wọ́n parí rí successfully kémi ọwá fún wọn ní àìmọye ìjàlú tí ìtìhádù ti parí ìtìhádù bẹ̀rẹ̀ January yìí ló máa pọ́dún méjì tá a bẹ̀rẹ̀ náà yóò ya ọ̀pọ̀ èèyàn lẹ́nu pé ìtìhádù ti bẹ̀rẹ̀ tipẹ́ kí n wá sọ àìmọye ìjà tí rọ́bì tátólẹ̀ àìmọ̀ tí wọ́n ti parí. àwọn ẹbí Ayílára àròjọ a lè fọwọ́ dí wọn lẹ́nu ẹlòmíín ní kí ló dé tá a gbé kámẹ́rà wá èmi kọ́ ni mo gbé kámẹ́rà wá bẹ́ẹ̀ I'm part of the
the team tìjọ city jihad wa tá gbé kámẹ́rà wá ibẹ̀ nìkan padà gbé kámẹ́rà wá ńjọ́ kejì tẹ́ẹ̀dẹ̀ ń yẹ pé òun ló ṣe dáa àkílódé tẹ́ tó wá bèè bú gba kámẹ́rà eléyìí tó dé abẹ́ ti gbàgbé ni tá a wá tẹ́ ń blame wa pé àbòsí la fẹ́ ṣe ni ò jẹ́ ká gbé sórí afẹ́fẹ́ níjọ́ náà lọ́hùn this same group náà ni wọ́n ń sọ bẹ́ẹ̀ níjọ́ náà lọ́hùn wàláhì ọ̀rọ̀ yóò bá ti parí tipẹ́ tí ò bá sí tiwọn bó ló ṣe fẹ́ bá èmi àti bàbá mi parí ìjà tó mọ wá sọ fún bàbá mi pé ìwọ náà ṣẹ̀wọ̀n ó sì ń sọ pé òun ṣáìdì èmi òun ṣáìdì mi òun bá tèmi jẹ́ ni a fẹ́ parí ìjà ọba àti imam ẹ̀yin jáde ẹ̀ ń bú ọba ebú yẹn ń pọ̀ jù ìtẹ̀yìn ò lè fi lọ ọba àlú yín lẹ̀ fi lọ ọba àlú mi ìlú Ògbómọ̀ṣọ́ mọ̀ jẹ́ ń tu àwọn ìlú kan bẹ ìlú Ìlọrin kéèyàn ọba wọn dánrú ẹ̀ wò ẹni ọ̀dàn wò ń fi mú dánrin lọ́wọ́ ńsìn ń bẹ lórí ẹ̀ lọ́wọ́ ńsìn tó bú ọba Ìlọrin tó bú ìmáàmù Ìlọrin agídí nílò òun náà mọ̀ pé ẹran tó yí ni à ń pè náà mọ̀ àsọ́sùwà ni kò súwa kò rẹ̀ wá we are still there bẹ́ẹ̀ yẹn ọba ṣàforíjì fún yàn yóò jẹni tó ṣe tán láti túbà kì í ṣe fún ma amanu thumma kafaru thumma sidadu kufra ẹni tí ó ní mo túbà o mo tọrọ àforíjì jọ́kejì ó ti tó ṣe nǹkan mi àfi kájọ mu dójú ẹ̀ tọwọ́ bọ̀ wípé ò ní ó filẹ̀ Yorùbá lọ́kàn balẹ̀ ó tàn kì í ṣe pé tọwọ́ bọ̀ wípé ò ní bú èmi mọ́ tọwọ́ bọ̀ wípé ó filẹ̀ Yorùbá lọ́kàn balẹ̀ ìwọ náà ló dé ló dá mùsùlùmí àtàwọn oníṣẹ̀ṣe àtàwọn Christian ló dá everybody pọ̀ èpè tó ṣe dírọ̀mù mẹ́wàá ò lè kó tán lórí ìlú ìwọ yìí náà ni ìwọ yìí náà ló tún kó ìyànjọ tó jẹ́ kárí àlàáfíà yanjú lórí ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ reconciliation arbitration ó jọra wọn ni ó yàtọ̀ díẹ̀díẹ̀ síra wọn bàbá lọ́ọ̀yà tó bá jẹ́ pé sísítẹ̀mù tẹ́ ẹ̀ máa ń lò ń lo fẹ́ lò please go ahead torí sísítẹ̀mù tẹ́ ẹ̀ máa ń lò ní pé ẹ gbé èèyàn lọ kóòtù ẹ ní jẹ́ nìyẹn ó mà pín ti gbé lọ kóòtù ẹ ní jẹ́ kí bẹ́ẹ̀lìfù ó sáàfù ẹ̀ wọ́n lọ kóòtù kínní wọ́n lọ kóòtù kejì ẹlẹ́ẹ̀kẹta ẹ lọ gba bench warrant lórí ẹni tí ó mà pẹ́ gbé òun lọ kóòtù sísítẹ̀mù yín náà látilẹ̀ lápá kan àwọn tí wọ́n fáwọn èèyàn yín náà ní bench warrant the same system làwọn náà lò padà torí bẹ́yìn náà ṣe lónù tó bá jẹ́ pé yẹn náà ló fẹ́ ṣe fún gbogbo wa tá a wá please go ahead ibẹ̀ nìkan ló wá invite wa kì í ṣe pa adáwa ni fídíò rẹ̀ sì ń bẹ́lẹ̀ àjọ àyọ̀wọ̀lú Ògbómọ̀ṣọ́ ẹnìkan ló invite wa now a gbìyànjú kárí ọ̀rọ̀ yẹn parí bá a ṣe wáyé àmọ́ ẹrú ọlọ́run kan tó jáde ó lẹ́yìn tó jẹ́ pé pépà lásán ni yín tẹ̀ jẹ́ nǹkan kan rọ́bítà tí mùdírù mọ́ríkàsí wà tí bàbá ìmáàmù Èkìtì tí wọ́n ń jẹ́ president general bàbá mi ìmáàmù Ìbàdàn bẹ́ńbẹ́ bíjà bá ń bẹ láàrin àwọn rọ́bítà kára àtàwọn ọmọ bá wọn dá sí wọn mọ̀ bí wọ́n ṣe parí nǹkan wọn ẹni tí ò joyè rọ́bítà ìwọ joyè tiẹ̀ ò joyè nù rọ́bítà ìwọ ló wá fẹ́ dá síjà àwọn rọ́bítà tí wọn ò túká tó jẹ́ pẹ̀lú Ìbàdàn joyè rọ́bítà èmi náà ń bẹnu ẹni tó joyè rọ́bítà lù Ìbàdàn no ẹ jẹ́ ká wá láàfíà ẹ jẹ́ ká wá ọ̀nà oríire fún ìmáàmù wa yìí ẹ jẹ́ ká wá ọ̀nà kíjà yọ parí fún ìmáàmù wa yìí mo sọ fún ìmáàmù lọ́jọ́ tí mo lọ bá mo ní ìmáàmù ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí pé ẹ̀yin gan ti fẹ́ fipò wọn lẹ̀ mo ní ẹni tó ń jẹ ìṣúrú lọ́wọ́ kò mọ iye ẹ̀ bí ẹni tó ti ń wò lọ́wọ́ ẹlòmíì níta ìtọ́lọ̀ ń fún ẹ lọ́fẹ̀ẹ́ lálàáfíà yìí àwọn kan kú nítorí ẹ̀ fa má jẹ́ kí ni yóò bọ́ o lọ múra ẹ wálẹ̀ ọgbọ́n díẹ̀ àgọ́ díẹ̀ lèèyàn fi ṣayé ìmáàmù dẹ̀ try láti adjust in fairness to him ìmáàmù padà adjust tẹ́ ẹ bá wo majority àwọn fídíò rẹ̀ láti bí oṣù kan wálẹ̀ ó adjust bẹ̀tẹ̀ àwọn external forces yìí ń kọ́ bá a bá porí ajá porí ìkòkò tí wọ́n fi ṣe é mi mọ̀ báwọn external forces yìí ṣe lérò yìí pé ìlú Ògbómọ̀ṣọ́ lè gbá wọn lọ kóòtù pé wọ́n wá ń dàlú àwọn ẹrú mo ti sọ mo ní méjì ní gúrùpù tó wà o ẹ mọ́ blame alùsùnà àwọn alùsùnà gidi wọn ìdásírù fìtínà yìí o ọ̀gá alùsùnà pàtàkì kan bẹ́ẹ̀ ní Ògbómọ̀ṣọ́ ẹ lè gbọ́ kan sọ nǹkan kan o àwọn alùsùnà gidi nìyẹn
yàtọ̀ fún àwọn mufuti ó di mufutawu àtàwọn sálàfí ó di sífáwù. Àwọn ni àwọn sálàfí original ń bẹ wàláhì tí wọ́n bẹ̀rù Ọlọ́run pẹ̀lú tí wọ́n gbé dání tí Islam máa ń wùyàn lára wọn. Àmọ́ àwọn sálàfí Ìbàdàn tó fi dé ìlú Ọ̀ṣun Ọlọ́run nìkan ni ó ṣàánú yín o, a lè máa bálẹ̀ Yorùbá lọ báyìí o, a nídìí àlàáfíà o, Ọlọ́run lábẹ́ kó bùn yín sùúrù o. Ìyẹn làwọn bá a ṣe wá kúrò adé aago kan òru la tó sùn lálẹ́ ọjọ́ tá a kọ́kọ́ dé Ògbómọ̀ṣọ́. Àwọn ẹbí Ayélára fún wa láago 7, ají láago 8, akírun àwẹ̀ àchẹ́ǹjì aṣọ ńgbà tá a débi aago 9. Gbogbo wa la ní fámìlì nílùú wa táwọn fámìlì wa ti ń pè wá. Àwọn fámìlì Ayélára wọ́n sọ níbẹ̀ pé Haji Isaac ọmọ àwọn ni àwọn ò dínà rẹ̀ bẹ̀tìgbà táwọn kọ́kọ́ rò pé bọ́rọ̀ ṣe lọ nìyẹn àwọn làwọn fi tì sọ́dọ̀ ìmáàmù pé kó máa jẹ́ representative àwọn ń bẹ̀ pé ara àwọn ni ẹ̀gbọ́n rẹ̀ ló sì jókòó yìí. Ẹ̀gbọ́n rẹ̀ náà sọ̀rọ̀ ńjọ́ yẹn. Wọ́n yìí ní mọ́gàjí méjì lórí ẹbí kan. Àwọn ẹbí Ayélára ní gúrùpù méjì làwọn mọ́gàjí méjèèjì ló dẹ̀ jókòó yìí. Mọ́gàjí kan ni bàbá wa tó dàgbàlagbà yẹn tí wọ́n sọ̀rọ̀. Mọ́gàjí kejì ni bàbá tí ó ní wọ́n ti òun mọ́lé. A lè wá dájọ́ fact finding làbá wa àwa wádìí kí ni ń ṣẹlẹ̀ kàn bàbá wa wá jókòó lórí ẹ̀ka wá wò pé ọ̀nà wo la lè ṣe tálàáfíà ó fi jọba. Ntí rọ́bìtà gbà lérò nìyẹn pé Kaplan ẹ submit report yín a ti submit report wa now a dẹ̀ indict anybody nínú report wa ju pé àlàáfíà nìkan wa kí ló wá kàn tẹ́ tó ń ṣépè fún gbogbo wa nítorí Ọlọ́run. Owó la ná láì gbà kọ́bọ̀ lọ́wọ́ ẹnìkan tá a fi wá bẹ̀ yẹn. Oúnjẹ wa la jẹ àfìyàwó wálé àfọmọ wa sílẹ̀ àti bàbá wàkílù àti bàbá mufti àti seo dohak àti bàbá wa tẹ́ wá láti markaz. Gbogbo wa fi lé àtọ̀nà wa sílẹ̀ láti tẹ̀lé àṣẹ rọ́bítà láti tẹ̀lé àṣẹ bàbá mi mudirul markaz abidahullah. Ṣebí torí pé mo ń dákọ̀ bàbá mudiru nìkan tó jáde tí ń sọ kátàkátà lẹ́ni tó jẹ́ pé gbogbo iye tó bá gbà lánàá owó tẹ̀ is a matter of time. Is a matter of time kò ẹjẹ́ máa wòran bọ̀ fíìmù ni torí tá a bá take action yẹn ilẹ̀ Yorùbá ò ní lálàáfíà. Now àwa kúrò níbẹ̀ àti dé odò ọba gbogbo ẹni tó bá mọ Ògbómọ̀ṣọ́ mọ̀ bí ìlú yẹn ṣe rọ́ọ̀fù lẹ́nujọ́ mẹ́ta yìí. Àti dé odò ọba ní sèdúrà kì í sọ fún mi pé wọ́n ń pè wá pé ká padà páwọn ẹbí Ayélára míì ti tún dúró. Ìyẹn ló wá jẹ́ káwọn èèyàn sọ pé ẹ wo ẹlòmíì ní òun ò máa sọ méjì dání látànà, ẹlòmíì lóun ò jẹun láàárọ̀ nígbà tẹ́yìn yòókù lọ jẹun, ẹlòmíì ní bísínẹ́sì òun dúró dè òun nulẹ̀ ẹ bá ti rí ìmáàmù lánàá Asiri mọ́gàjí ọ̀dọ̀ rẹ̀ àwa dájọ́ náà láàfin padà láti odò ọba wàláì odò ọba láwà tèmi fi gbọ́ mi mọ̀ bóyá wọ́n wí tẹ́lẹ̀. Odò ọba ni mo wà ẹgbẹ́ mi dẹ̀ ní sẹ́dọ̀hák wà tán fi rìsífù kọ́ọ̀lù làwọn tá a jọ wà nù mọ́tò fi sọ pé àwọn ọmọ sọ mí ìdání ó tó gẹ́ bá a kú ṣe tó náà ìpè náà ni a tún ṣe fún wa àwọn wọn náà láàfin pípù yìí ń dá gbogbo ẹ̀rú ni. Kí n tó wá sọ ọ̀rọ̀ fáínà àwọn ìbéèrè táwọn èèyàn béèrè ẹnìkan béèrè pé kí ló stop wa láti má fi sí ti ẹbí Ayélára kejì n tó stop wa n láti ṣàlàyé yẹn ẹni ó bá wù kó gbà wá gbọ́ ẹni ó bá wù kó má gbà wá gbọ́. Ẹlẹ́ẹ̀kejì ẹnìkan béèrè pé why allowing derogatory statement lórí imam lọ́dọ̀ àwọn rọ́bítà. Àwa ò ẹ mọ̀ pé kò sí tí wọn ò lè fi gbéyàn ní tọ́rọ̀ bá dọ̀rọ̀ kóòtù. Derogatory statement ẹ̀yin lẹ́yìn wí bẹ́ẹ̀ ó lè wà bẹ́ẹ̀ lóòótọ́ but mo gbọ́dọ̀ wà courteous torí mo mọ àwọn èèyàn tá à ń bá tayò yìí. Mo gbọ́dọ̀ wà courteous èmi ò rí bẹ́yìn bá rí èmi ò rí bẹ́yìn náà ṣe é ṣe nù. A gbọ́dọ̀ allow everybody kan pọ́jà ò tá a bá fẹ́ kíjà yẹn parí ká sọ tó ń dùn wọ́n gan. Tá a bá sọ tó ń dùn wọ́n lálẹ́ mọ ogun tá a fi sí. Number 3 ẹnìkan béèrè pé kí ni bàbá wàkílù kí ló jẹ yóò tó fi ń sọ wípé kí màmú ọmọ lọ ṣe apology méje
bàbá wàkílù ló ní ìmáàmù ọmọ rẹ̀ tó tọ́jú dàgbà ní ṣé yóò bẹ lọ́hùn kó bàjẹ́ fọ́mọ òun ni ájú ọmọ ni bàbá wàkílù ń ṣe pẹ̀lú gbogbo ohun tó ń ṣe yẹn bàbá wàkílù ti rí ohun tó ṣẹlẹ̀ lọ́dọ̀ ọba gẹ́gẹ́ bí àgbàlagbà tó dẹ̀ mọ̀ nípa òṣèlú nàìjíríà àti ètò ìjọba nàìjíríà ó yé bàbá wàkílù gan kíá ni bàbá wàkílù sọ pé máa bẹ̀bẹ̀ o jímọ̀ méje ẹ̀bẹ̀ tí bàbá wàkílù ní kí mọ̀ọ́mọ́ ọmọ ẹ̀bẹ̀ yẹn àwa gan bá bàbá wàkílù jà pé àwa sẹ́tù jà náà àdẹ̀wà dá anybody lẹ́jọ́ kí ló dé tẹ̀ ń sọ yí pé kó máa tọrọ àforíjì bàbá wàkílù ní ọ̀rọ̀ ọmọ ló mọ̀ òun ọ̀rọ̀ ọmọ ni ẹ mọ̀ pé ńgbà tá a délé ẹbí ayélára ẹ mọ̀ pé yalu bàbá wàkílù ni asẹ́tù ẹ̀ ni ṣé bẹ́ẹ̀ rí lórí afẹ́fẹ́ kí lẹ fẹ́ dá wàkílù ní mùsùlùmí kí lẹ fẹ́ dá wọn lẹ́bi sí lórí pé ń ṣáájò pé kí aburú ọmọ sí ọmọ wọn ẹ tó wá dúró èpè tẹ gbé wàkílù tẹ gbóhùn náà sẹ ẹ wá dúró èpè torí ìtọ́ lọ́hùn láì jẹ́ pẹ́yìn ní fámìlì ìmáàmù láì jẹ́ pẹ́yìn gangan ní ìmáàmù bá a ṣe ń wọlé lẹ̀ ń wo ẹ̀yin náà sì lẹ́ parí ìjẹ́ bẹ́yìn náà wà ní Ògbómọ̀ṣọ́ kí lẹ rí ṣe ń bẹ̀ kí ni àṣeyọrí tẹ̀ rí ṣe ń bẹ̀. Number 4 ẹnìkan tún béèrè wọ́n ní a fún ìmáàmù ní short notice ńlẹ̀ tí gbọ̀n ìmáàmù mọ̀ bá ṣe wá síbẹ̀ yẹn ọba gan la fún ní short notice kì í ṣe ìmáàmù torí ìmáàmù mọ̀ pé à ń bọ̀ ìmáàmù ó mọ̀ pé à ń bọ̀ a dẹ̀ ní fídíò ẹni tó wá invite bàbá Mudiru àní. Number 4 àbí number 5 ti lọ́ọ̀yà yẹn mo ti sọ is to please go ahead anything tó bá fẹ́ ṣe à ń retí ẹ̀ ọba tó fàbùkù kàn wọ́n lánàá ọlọ́run yẹn ò kó ń bẹ̀ tọ́rọ́ ọlọ́run rí àníyàn wa pé wàláhì àwa láti yọ ìmáàmù wàláhì àwa láti dìtẹ̀ pé ẹ yọ tí wọn bá yọ sẹ́mi ni wọ́n fi bẹ́ẹ̀ ní kí ni tèmi ti jẹ́ ìyá mi náà bí l'Ógbómọ̀ṣọ́ mi ò kí ń sọ ọmọ Ògbómọ̀ṣọ́ náà mo nílùú tèmi. Number 6 wọ́n bẹ ẹnìkan béèrè ó ní bo ni màmá ìmáàmù tọ́lé á wà èmi ò lè dáhùn yẹn mo rí pé ó yẹ kí n respond ni mi ò lè dáhùn yẹn ìmáàmù màmá ìmáàmù ń bẹ láyé kọ́lọ́n jẹ́ wọn jẹ́ wọn ọmọ pẹ́. ẹnìkan wá béèrè pé kí ló dé tí màmá ìmáàmù ò lè jáde láti wá sọ pé bàbá ọmọ òun ní ilé tóun bí sí ní ọ̀rọ̀ fámìlì lèyàn èyàn ò kàn mí. màá padà sọ̀rọ̀ kan tí wọ́n fi tún pè mí ní akéwúkọ fújì mi nítorí kọ fújì mi lálẹ́ mo tún fẹ́ gborúkọ mi wọ́n ti fún mi ń dò ní ọkùnrin yẹn ti fún mi lákéwúkọ fújì kó tó máa tún fi kún pé akéwúkọ fújì raise to power 2. Number 7 ẹnìkan béèrè pé kí ló dé tí ò sí why no single alusunna in rọ́bìtà àkídà wọn ó yàtọ̀ sí ti rọ́bìtà gbé dání mùsùlùmí jọ ni wá but manner of approach issue ó yàtọ̀ síra wọn. àwọn bàbá wa ìmáàmù àtàwọn àfáàlẹ̀ Yorùbá bọ́n ṣe manage ara wọn bọ̀ pẹ̀lú sùúrù ni àfẹ́n tí ó di wọ́ọ̀wọ́ alùsùnà lẹ́tọ̀ọ́ láti wà nínú rọ́bìtà tó bá ti rẹ́dì láti abide pẹ̀lú rúùlù wọn ní ká alùsùnà máa wà o. àfáà tó wà nìbàdàn ìbò ń bọ̀ ń bẹ́ òun náà wà rọ́bìtà náà ẹnìkan ò lè gbogbo ayé ló ní rọ́bìtà o. ìtààdù ló jẹ́ pé wà àfa oníwàásí nìkan ló lè wà níbẹ̀. 7 tí mo fẹ́ ẹnìkan tó béèrè ó ní kí ló dé tá a parí ìjà ẹbí baba Sheikh Adam iṣẹ́ tí ń lọ lórí ẹ̀ pẹ̀lú yọ̀dá Ọlọ́run ẹ máa gbúrò wa láìpẹ́ inshallah. ẹ wá rí níparí ìbéèrè kan tí mo fẹ́ fi sí kẹjọ ẹnìyẹn béèrè pé ṣé lóòótọ́ ọmọ ilé Ayélára ni ìmáàmù ìbéèrè tèmi ò lè dáhùn nìyẹn ẹ rí i pé mo sọ̀rọ̀ kan pé ọ̀tẹ̀ máa ń pọ̀ nínú gbogbo ilé ọlá bet ìwà mátà téèyàn bá ṣe mistake tó bá tètè realize tó sì adjust ìwà lè tún nǹkan 100 ọdún ṣe láàrin a minute. Saheed Òṣùpá ló kọrin kan akéwúkọ fújì ibi ẹranko òun ó gé ni mo mọ̀ọ́mọ̀ fẹ́ kó gé lọ́ọ́ gé bí mo fẹ́ sọ yìí kọ̀ wá kọ sórí ẹgbàgàdà akéwúkọ fújì ètò ọkọ̀ ọbẹ̀ ń jọ sí kéèsì ẹ̀ sì wà nílẹ̀ torí gbogbo ẹ̀ bó ṣe ń ṣe náà là ń da lóòdù ẹ̀. Saheed Òṣùpá ló kọrin kan kọ́lọ̀ ń bá mi pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ làákàyè ó ní lórí ọ̀rọ̀ pé sẹ́nìkan lọ́mọ àlè àbẹ́nìkan lọ́mọ ọkọ ẹ wo làákàyè tí Saheed fi gbé kalẹ̀ ó ní ẹrú lè dọmọ o àṣẹrú lè dọmọ o
dẹni pàtàkì dẹni àpọ́nlé asọ́mọ ń dẹrù o dẹni àbùkù dẹni kò lára ṣebí ìwà ló máa mọ̀mọ lè dẹrú ṣebí wa náà ló mọ ẹrú gan dè lọ́mọ. ọwọ́ wà ló wà ẹrú lè dọmọ ọmọ lè dẹrú ọmọ téèyàn bínú ilé èèyàn lè declare pé kì í sọmọ inú ilé ọmọ tí èso ọmọ inú ilé wọ́n lè declare pé ọmọ inú ilé ni ó depend lórí bọ́ńkálukú bá ṣe play game ẹ̀ ọlọ́run ó kọ́ imam yóò fún ní wisdom tí ó fi lè manage ọ̀rọ̀ yìí àmọ́ ní tèmi bàbá mi Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ kábíyèsí mo tọrọ àforíjì lọ́wọ́ yín fọ́rọ̀ tí mo fẹ́ sọ yìí Imam Yunus tọ́lẹ̀ mo tọrọ àforíjì lọ́wọ́ rẹ mo tọrọ àforíjì lọ́wọ́ yín torí ipò tọ́lọ̀ ń gbé yín sí fún ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo wá tọrọ àforíjì lọ́wọ́ League of Imam and Alpha l'Ógbómọ̀ṣọ́ mo tún tọrọ àforíjì lọ́wọ́ ẹbí Ayílára láti àsìkò yìí lọ gbogbo ntọ́ bá jẹ mọ́ ọ̀rọ̀ Imam Ògbómọ̀ṣọ́ mo withdraw absolutely mo invite àwọn mọ́fútí tán láwọn làwọn lè yanjú ẹ̀ àfàlẹ́ yẹn lọ látàsìkò yìí lọ àwa yanjú ẹ̀ the last hope wa lẹ́tún dà sí ẹ wá yanjú ẹ̀ dákun Onsaka of Lagos àfàlẹ́ ọlọ́wọ́ wá yanjú ẹ̀ tatuni Salafi àfàlẹ́wọ̀ náà lọ́wọ́ wá yanjú ẹ̀ àfàlẹ́ ẹ̀yin gúrùpù mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀ ń ṣépè tẹ̀ ń bèébú àfàlẹ́ yín lọ́wọ́ the only person tó tún lè pàṣẹ fún mi pé padà síbẹ̀ ni bàbá Mudiru Markaz mo withdraw absolutely lélẹ̀ tí mo dẹ̀ ń sọ pé ó ṣeéṣe kí rọ́bítà náà withdraw torí inú rọ́bítà ò dùn pé gbogbo effort àwọn wọn useless yẹ gbogbo system tí rọ́bítà fẹ́ lò láti paná ọ̀rọ̀ yìí wàláhì wọn jẹ́ kán rí lò báwo lọ̀gá méjì ó ṣe wà nínú ọkọ̀ haba bí imam tọ́lé bá ń bẹ nípò imam kò ní kó má débi tó fẹ́ dé tó bá tún bẹ ń bẹ lọ́nà kejì kò ní kó má débi tó fẹ́ dé náà imam tọ́lé á lè bá mi sọ̀rọ̀ anytime gẹ́gẹ́ bí àbúrò sẹ́gbọ̀n bàbá wa lè bá mi sọ̀rọ̀ bàbá wa ọba ìlú Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí bàbá sọ́mọ àwọn League of Imam lè bá mi sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀kan nù wọn ẹbí Ayílára lè pè mí bá mi sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni wọ́n ti mọ̀ rí bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ ìmáàmù ìlú Ògbómọ̀ṣọ́ I wash off my hand bí Pílátù bó ṣe san ọwọ́ rẹ̀ nígbà tí wọ́n kan Jésù má gbélébù Salafi mufuti máa jáde bọ̀ wá yanjú ẹ̀ o gbọ́dọ̀ má yanjú eléyìí tó lọ torí ọ̀rọ̀ bú tó jáde lẹ́nu ẹ̀ ó tàn nǹkan sí kámẹ́wì nǹkan míì Onsaka of Lagos wá yanjú ọ̀rọ̀ yìí èmi withdraw mo dẹ̀ ń sọ wípé rọ́bìtà náà withdraw mi tí lè fi gbogbo ẹnu sọ but mo sure pé o ti sún rọ́bìtà náà ti kan brick wall pé bá a ṣe ń wá kálàáfíà òjọba lẹ́ńdà gbogbo ẹ̀rú kí ló burú bí ká má dọ́dọ̀ ẹnìkan tó bá jẹ́ pé èèyàn ní òjẹ́ kọ́rọ̀ yanjú ẹ̀yìn mọ̀ ni kí ló fa ìpè àfa yìí tó máa sọ̀rọ̀ tójú rẹ̀ ó sì wá ran kankan láì jẹni láìsẹni tí ń fagbó nítorí lè wọ́ọ̀kì nílùú tiẹ̀ kò lè wọ́ọ̀kì ìlú òǹlù mo sọ̀rọ̀ kan níbẹ̀ mo analyse reason táwọn ọba fi lè jẹ́ olórí mọ́sálásí nígbà ẹnìkan ó gé nù yín òun gé pé Akewugbagold ní àwọn ọba lọ́láṣẹ lórí mọ́sálásí innal masajida lillahi Ọlọ́run ló ní mọ́sálásí bẹ̀ tó fi kọ́kọ́rọ́ rẹ̀ lé àwọn kan lọ́wọ́ ẹ máa lọ wí gbogbo ń tẹ́ bá wí kò cost mi anything bàbá mi Mudiru Markaz mo jíṣẹ́ tẹ́ rán mi o bàbá mi Ìmámù Ìbàdàn mo jíṣẹ́ tẹ́ rán mi bàbá mi ìmáàmù ní Èkìtì the president general mo jíṣẹ́ tẹ́ rán mi o bàbá wa secretary l'Ondo fún rọ́bìtà mo jíṣẹ́ tẹ́ rán mi o lórúkọ èmi àti gbogbo àwọn tá a jọ lọ èmi ń sọ lórúkọ ara mi pé mo withdraw mo dẹ̀ believe pé tí mo ń wí yìí ó ṣeéṣe kó cover gbogbo àwọn tá a jọ lọ ẹ dákun gbogbo ẹ̀yin èèyàn gbogbo àwọn tí ń ṣépè tí wọn ò jẹ́ ká rọ̀rọ̀ yẹn yanjú ẹ dákun ẹ máa kọ orúkọ wọn sílẹ̀ o àti fa iṣẹ́ yẹn lé wọn lọ́wọ́ kán padà lọ ọbẹ̀ kán lọ yanjú ẹ̀ we withdraw totally ọmọ Akewugbagold wí tó mo ní kí ẹ má ṣe kà nítorí pé rere
Olúwa fi san rere. Ẹ̀dá ẹ ṣe rere nítorí ọ̀la. Ẹ̀dá ẹ hùwà rere nítorí ọ̀la. Ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù. Kò sẹ́ni tó mọ̀la àyàfi Olúwa. Bàbá wa ọba Oníbà ẹkùn nílùú Èkó, ọba Oníbà gbà mí lálejò lónìí pẹ̀lú àpọ́nlé tó ga. Bàbá wa ọba Oníbà ẹ ní máa padà sí ibi Àmín. ẹ jayé náà jìnnà. Àmín. Ẹ jayé tẹ́ fi kú láyé. Àmín. Ọlá ò ní bọ́ lọ́wọ́ yín. Àmín. Iyì ò ní bọ́ lọ́wọ́ yín. Àmín. Àlùbáríkà ò ní bọ́ lọ́wọ́ yín. Àmín. Àti gbogbo àwọn bàbá wa ọba ní Lagos State. Àmín. Àdúrà mi pọ̀ fún yín o, Ọlọ́run bá mi pẹ̀lú yín. Àmín. Ittihadul Wa'izin, Yorùbá Land Council for Islamic Preacher, mo kí yín kú àfọpọlọ ṣe. Ẹ kú làákàì, ẹ kú làákàì. Wọ́n tún wọ̀ ọ̀nù mi ká tó wá ọbí eléyìí náà pé a ti sọ pé ẹ withdraw. Mo ní Abámudírù ló pè mí lórúkọ Rọ́bítà, ṣé wàá kọsẹ́ fún bàbá wa ni? Ní a fi aláwọ̀ mi kí n lọ. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo Council for Islamic Preachers. Mo wá dúpẹ́ lọ́wọ́ Rọ́bítàtul A'imma ní gbogbo ilẹ̀ Yorùbá Ẹdó and Delta. Mo dúpẹ́ lọ́wọ́ yín, Ọlọ́run san yín lẹ́san dáadáa. Àmín. Àwa yọwọ́ o. Sálàfí tó ti di sífáwù kò rí bẹ́ẹ̀ o. Brọ́dà mi pé Ìbàdàn nìyẹn wà. Mufti tó fi di Mufutawu. Ó dàbẹ̀ ní Ọ̀ṣun State lòun wà. Kò rí bẹ́ẹ̀ o. Ọ̀rẹ́ wa tó náà ń bẹ nítòsí l'Ógbómọ̀ṣọ́. Ó dà ń pé Sálàfí lò náà lọ yanjú ẹ o. Àwa withdraw pátápátá. Ẹni fẹ́ ra lé ẹ bá lè ṣe Akewugbagold dòwò. Anilé Imam Ogbomoso ẹni pàtàkì níyìn lọ́dọ̀ mi o. Ẹ kéré lọ́wọ́ mi ẹ̀dẹ̀ yẹ̀yẹ́. Ẹ pè mí anytime máa dá yín lò. Kódà bẹ́ẹ̀ bá ní kí n wá máa wá kí yín. Mo lè wá kírun lọ́dọ̀ yín gan. Gbogbo ẹbí Ayílára mi ọba yín sọ̀tà ẹ pè mí anytime máa jẹ yín. Àwọn League of Imam ara yín ni mí ẹ pè mí anytime máa dá yín lóhùn. Kámọ́tì wa sọ bàbá wa Ghandi kábíyèsí. Ẹ pè mí anytime ọmọ yín lẹ pè wàláì máa dá yín lóhùn. Àmọ́ lórí ọ̀rọ̀ kò sọ̀rọ̀ ń bẹ̀ mọ́. Ẹni fẹ́ ra lé ẹ bá lè ṣe Akewugbagold dòwò. I need thousands of acres of land tàǹtà ní cheap price along Ibadan Lagos Expressway, along Ibadan Ìṣẹ́yìn road, àní tó pọ̀ níbẹ̀. Adẹ̀ láwọn ilẹ̀ nígboro àti ilé táwọn èèyàn fẹ́ tà. Àràfà 2025 ẹ tẹ̀lé lé sí Akewugbagold travel. Àní síìtì tó pọ̀ tó gbà àwọn èèyàn. Kódà tó fi dé Côte d'Ivoire, tó fi dé Ghana, UK, US ńlá máa ń gbèrò. Ìlú wọn náà ló ń kálukú dẹ̀ ti fò wá bá wa ní Saudi Arabia. Kámọ́tì sọ ti Nàìjíríà. Umura December ẹni tó bá fẹ́ lọ ẹ tètè pè wá kérò tó pé. Umura Ramadan 2025 ní March ẹ tètè pè wá. February/March ẹ tètè pè wá. Ẹ sanwó Ọlọ́run ó ṣe nírọ̀rùn. Bákan náà ní Hajj ìyẹn ní June ní May kọ́lọ́run ó ṣe nírọ̀rùn fún ṣé June ní àbí May ọ̀kan nínú méjèèjì kọ́lọ́run ó ṣe nírọ̀rùn. Ẹni ń wọ́pọ̀ ẹni ń wáya ó jẹ́ Mùsùlùmí ó jẹ́ Christian send the message sórí nọ́mbà wa. Ọlọ́run ó provide fún ẹ. Ẹ̀sìn láà kì í jẹ́ kó dàpọ̀. Mùsùlùmí ó fẹ́ Mùsùlùmí, Christian ó fẹ́ Christian. Ẹ̀yin tẹ̀ ń bẹ labroad, UK, US, Europe, Arabian country, ẹ text message àtọkùnrin àti ẹ̀ nídìí obìnrin tó pọ̀ bẹ́ẹ̀ yẹn ń sìn. Gbogbo àwọn obìnrin tó wà nílẹ̀ wọn ti kó wọn tán, wọn àtó nǹkan mọ́. Ẹ̀yin obìnrin, owó tó ọ̀nà fáwọn oníṣègùn yìí pọ̀ ju wọ́n gbà. Kódà wọ́n fẹ́ ra ẹlòmíì mú fẹ́ ju tara Equatorial Guinea lọ níbi pé ń ṣògùn àwọn ọkọ̀ kiri. Pè wá Ọlọ́run ó provide ẹ̀ fún ẹ. 0057 81 80. Ẹ mọ ọmọ yín wá sí school wa. A wà lọ́yọ̀, a wà nìbàdàn. Ẹ sì mọ ọmọ yín wá lè kéwu wa. Àwọn ọmọ náà lálùbáríkà. 0057 81 80. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wa salamun alal mursalin. Walhamdulillahi rabbil alamin. My name is Akewugbagold. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀n ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀n fulfilment? What drive ẹ̀wọ̀n ní tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv, driving you around the world.